mo rí ọ̀kan tó ń sọ pé ṣọlá pé wípé ṣèbí bọ́dà láti wà ń bẹ̀ ṣẹlẹ́yìn warriors ẹ láìkẹ́ máa tanra yín ṣá ó ní ṣèbí bọ́dà láti wà ń bẹ̀ wípé kí ni ṣọlá pé ní ìdí tí bọ́dà láti ò lè san wípé ṣe rò pé owó ni problem àwọn kọ́pù yẹn. I was shocked. èmi kọ́kọ́ sọ pé láti èwo ṣe mọ̀ pé láti lè lọ pé méjì kó má yẹ pé ṣe mọ̀ sọ ìbèbè tá a mọ̀ pé àwọn ọ̀nàdà láti tún ti wà ń sìn the same láti náà náà ṣe sọ ọ̀dà láti ṣẹ́rí wọ́n ń tàn yín ní warriors ẹ̀yìn tàn bẹ̀là ṣe mọ́ nu WhatsApp group tẹ́ kóra yín sí ibẹ̀ náà ti ń mú sí yín lórí but because most of you jẹ́ nǹkan kan nù ayé. Even sometimes I used to see the way Lizzy used to talk to you people wípé you amount to nothing torí ó ti rí yín bẹ́ẹ̀ náà ni torí ẹ̀ ló ṣe mọ̀ pé kò sí nǹkan tóun lè gbélé yín lọ́wọ́ ẹ máa gbà á ni. èèyàn kan sọ fẹ́yìn pé láti tó gbé Ghana must go lọ́nú ilé Lizzy ó máa san gbèsè millions and millions of naira tí Lizzy jẹ àwọn èèyàn ẹ̀yin dẹ̀ gbàgbọ́ wọ́n ti bá mi ṣe yín gbà yín láti lóògùn kò fi wòrán díẹ̀ láti torí pé kò rí jẹ kò rí mu ó wà ń bá dọ̀ wọ́n àtìyàwó àtọmọ ó lọ sọ́dọ̀ ìyá olówó okay ẹ wo recently fọ́tò bọ̀dà láti tó ń go viral kì í ṣe léètọ́ ti gbé bọ̀dà láti sínú àgòyàn fídíò tí ọ̀kan ti wá kí wọ́n lé content creator yẹn tó yà Lizzy yẹn ẹ wo bí bọ̀dà láti ṣe rí ta ló máa sọ pé ọmọkùnrin yẹn jẹun yó ta ló máa sọ pé bọ̀dà láti jẹun yó àbí bọ̀dà láti yó wọ́n ń tòyìn ẹ̀ ń tàbẹ̀là. Lati doesn't have tẹ́ bá sọ pé ó ní zero say nínú ilé yẹn in fact -1 say wọn ni kì í ṣe zero. Lati ò lè sọ pé oye báyìí náà fi ń oúnjẹ sílé o oye báyìí náà fi ṣe kí ó ṣáà wà bẹ́ẹ̀ kó má jẹ́ pé àyè ibẹ̀ ṣòfò ṣẹ́bà àwọn obìnrin kan tó yẹ pé kó ṣàpè mí ní mrs kémi náà ṣáà sọ pé mrs lágbájá nǹkan tí Lizzy fi Láti ṣe nìyẹn surname nìkan ni kó má dàbẹ́ ní pé ilé ayé ẹ̀ kò má rí kò fọ́kọ rí kò sẹ́nibọ́dì tó fẹ́ gbé sílé nǹkan tó fi Láti ṣe nìyẹn náà òun ló ń bọ òun ló ń fún lówó òun ló ra pátá sí nídìí òun ló ra gbogbo nǹkan tí Láti bá ní ìdẹ́nìtì mọ́mí wa kíní mà ti tán. For you people to even think it's so funny that the same Láti ló máa wá san gbèsè millions and millions of naira tó jẹ́ pé Ṣọlá pé gan tó jó lórí ilé gan ò ní san. ẹ wá ní ṣèbọ́kọ ẹ lówó kí ni àwọn èèyàn ń sọ yìí mọ nǹkan tẹ́ ń sọ ni mọ èèyàn tó ń pè ní Mr. Lawal Ọlọ́run mo ṣọ́ọ̀kì báyìí wípé mọ Lizzy èèyàn kan lè gbé lé yín lọ́wọ́ tó bá lè gbé yẹn lé yín lọ́wọ́ wípé Láti ní owó tẹ̀dẹ̀ gbà ẹ lè gba anything orí yín ti dọ́ta lẹ́yìn warriors ṣé máa sọ pé ẹ mọ bí Láti ṣe dénú ilé àtijẹ àtimú ni Láti má bà débẹ̀ kò mà sí nǹkan kan lọ́wọ́ Láti mọ́ ebi má pa dọ́dọ̀ Lizzy. So báwo lẹ ṣe wá ń sọ pé Láti kan jẹ́ kí ni who is Láti inú ayé what is Láti who is Láti. No ìbéèrè ò fàjà náà ẹ bá mi sọ pé iṣẹ́ kan pàtó tí Mr. Lawal ń ṣe lélẹ̀
ẹ bá mi sọ pé nǹkan pàtó tó ń ṣe ẹ ṣe rí, kì í ṣe pé kán fẹnu máa rò fọ́ fún yín. Ẹ sọ pé òkè o, láti o iṣẹ́ báyìí báyìí la mọ̀ ọ́ sí. Ẹ̀yin gan ò lè sọ. Òkè ká mọ́tò ló ń tà, torí ìgbà tó kọ́kọ́ dé nǹkan tíyàwó wa gbé fáwa nìyẹn pé ọkọ àwọn mọ́tò ló ń tà o, auto dealer ni wọ́n o. Ibo ni ká lọ tiẹ̀ wá? Ṣé mo àti oyè ọdún ta ti ń béèrè this simple question? Ṣé mo how many years ta ti ń béèrè this simple question pé ibo ni ká lọ tiẹ̀ wá? Ẹ ṣe yẹn lé ní ẹ kú sẹ́gbẹ̀ẹ́. Number 2, gbogbo estate tí mádàmú ń tà, orúkọ ta ló wà ńbẹ̀? Gbogbo ilẹ̀ tó ń tà, ilẹ̀ ìjọba, ilẹ̀ gígùn, ṣé láti ní capital tó lè gbé sílẹ̀? Ṣé bí òkè bá ṣe ń rí ìyàwó lórí ilẹ̀ ló yẹ ká ṣe máa rí ọkọ náà kó máa polówó tiẹ̀? Bá a ṣe ń rí ìyàwó lórí ilẹ̀ tiẹ̀ tó ń ta tiẹ̀ tó wà tẹ̀ pé òkè o ilẹ̀ ni láti ń tà o, ká lọ tò ṣiṣẹ́ o, ṣé bó yẹ ká rí ọkọ náà lórí ilẹ̀ aṣáàrí ìbílẹ̀? Àfi tán bá fi fẹ́ fi láti dẹ́ngẹ́ pó nínú caterpillar kó dẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ṣiṣẹ́ la máa rí mẹ́. Wọ́n péyàn lẹ́ńjìníà, èèyàn tí ò kàwé ṣó lè ṣe ní ẹ bá mi béèrè pé school wo ni bọ̀dá láti lọ tó ń pè ní ẹnjìníà? You think wọ́n hate Lizzy wọ́n fẹ́ pa ni? Lizzy fún ara ẹ̀ ló hate ara ẹ̀ o. Lizzy fún ara ẹ̀ ló ṣe pé ohun ọwọ́ mi ò tó, màá fi gọ̀ǹgọ̀ fà á. Ohun ọwọ́ mi, nǹkan tí mi ì jẹ́, màá pera mi dé bẹ́ẹ̀. Gbogbo nǹkan tá à ń sọ yìí debunking là ń ṣe. Wọ́n hate Lizzy. Lizzy is a person tó jẹ́ pé ó lè pààrọ̀ tẹ̀ní mọ́tọ̀lá fún ẹ. Tó bá di dáadáa wàá gbàjẹ́. Torí ẹ̀ mo ṣe sọ pé ẹ̀yin warriors tẹ́ ẹ sọ pé èlò lówó yẹn tí láti ò lè sọ. Ibo ni kí láti ti rí? Láti tó jẹ́ pé ó ṣì ń gbowó pàràgà lọ́wọ́ madam. Òun ló fẹ́ bá madam clear debt ilẹ̀. Èèyàn tó ṣì sọ pé mọ́mí wa ẹ fún mi ní pocket money, òun ló wá fẹ́ san millions and millions sí gbèsè. Kò ló bá ẹ lọ́pọ̀lọ́ jẹ léyìí. Ìgbésí ayé Ṣọlá pé gan bó ṣe débi tó dé yìí. Láti wà lára ẹ̀. Bàbá àgbákò ni Láti. Wọ́n ní tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dá, tá a bá sọ fún ògẹ́rẹ́ ò ní jẹ́ ká sùn lóru. Bí Láti ṣe ń sùn, bó ṣe ń ṣẹ̀mọ̀, bí ò ṣe bìkítà, Ṣọlá pé kú owó yé o. Ogun tó gbà wọlé ayé Ṣọlá pé àtàrà Láti ló ti wọlé, òun gangan ló gbà bọ̀dé fọmọbìnrin yẹn. Imagine scenario ìbí eléyìí. Tó bá jẹ́ pé yàn míì ni Ṣọlá pé fẹ́ tí ò kì í ṣe Láti. Mọ ibi tó máa délé ni. Mọ nǹkan tó ti máa gbé ṣe lénìí. Tó bá jẹ́ pé èèyàn bíi tiẹ̀, imagine kó jẹ́ pé irú ìbílẹ̀ tó ń talẹ̀ yẹn, tó lógo, tó ní owó, tó ní gbogbo ẹ̀ ni Ṣọlá pé kó sí lọ́wọ́. Tí Ṣọlá pé náà, she's a hardworking person. We cannot take that away. Kì í ṣe é sí for a long time láti mọ̀. Látàrí alálùmọ̀lẹ́. Ẹ wá imagine kó jẹ́ pé ọkọ gidi, ọkọ alálùbáríkà ló bọ́ sí lọ́wọ́. Kì í ṣe ọkọ tó jẹ́ pé ó ní ìdàtí defend ẹ̀. Ọkọ tó níṣẹ́ lọ́wọ́ tí kì í ṣe pé ó fìyàwó lẹ̀, ó kó Ghana must go, ó kó lọ sílé obìnrin olóbìnrin. Mọ nǹkan táyé Lizzy máa rọ lọ́jọ́ tèmi.
á ti lọ under 50 wọ́n máa sọ pé one of the richest women. Tó bá jẹ́ pé kò kan àgbà kò láti ní, she's on the top tẹ́lẹ̀ o. Ṣé mọ̀ pé táyé èèyàn bá ń bàjẹ́ òun fara ẹ̀gbọ́n ò lè rí páyé òun bàjẹ́. Bẹ́ẹ̀ ni tí ayé èèyàn bá ń bàjẹ́ ẹni náà fara ẹ̀ ò ní rí wípé ayé òun máa ti bàjẹ́ tán. Lójú tiẹ̀ ayé ẹ̀ sì ń dà ní. Lójú tiẹ̀ gbogbo nǹkan sì ń lọ déédéé ni tí gbogbo ẹ̀ máa fi ń tán kò lè rí torí pé wọ́n ti blind ẹ̀ lójú ojú ẹ̀mí ẹ̀ ti fọ́. Wọ́n ní mò ń sọ fún yín, paint this scenario. Ṣọlápé ends up with another irresponsible wealthy man. Tí ò kì í ṣe Bọ́dà Láti. Imagine nǹkan tó ti máa nílé ni. Òun ló ń talẹ̀ kan for 5 years. Imagine àdúrú ilẹ̀ tó ti máa ta lọ́jọ́ tèmi. Imagine àdúrú nǹkan tó ti máa ní. Imagine ibi tó ti máa dé. Òun máa sọ kíní kan fún yín nínú Nollywood. Most of them ò lọ́pọlọ. Tó bá fẹ́ mú ọkọ, fíìmù ni wọn ló lọ́pọlọ. Àwọn àṣàkù, àwọn ìṣínwínrín, àwọn ìbílẹ̀ndé, àwọn àlùmáńjírì ló máa fi ṣọkọ. Láti sí Lizzy níbòsíbò ọkọ ìyá onímọ́ímọ́í. Láti mo kọ́kọ́ wò pé ibo lẹ ti pàdé náà. Most of the time ẹ̀pọ̀n làwọn ọmọbìnrin fi ń mú ọkùnrin. Ó lù ní bí erin. Wọ́n sọ yín dálágbẹ̀dẹ tó ń lu yín lójú kan. Kì í fi potentials kì í fi mọ́kùnrin. Potential. Àti wá di alábọ̀dó lẹ sọ pé kó wá san gbèsè. Òun ni gbogbo nǹkan tó tí ó ń ṣẹlẹ̀ gan ṣó yé ni. Ó ṣáà ń mú lọ síbẹ̀. Ó ṣáà bí wọ́n ṣe ń ṣe nì. Ó ṣáà ń fi gbogbo ẹ̀ hàn. The man is as confused as anything. Ẹ̀wà ni sọ pé èlò gan ló wà lẹ́yìn àkáǹtì Bọ́dà Láti. Iṣẹ́ wo ni Bọ́dà Láti ń ṣe? Ṣọlápé gan ló ń sanwó fún. Is a worker under Ṣọlápé. Mọ̀ ni. Ó ń gbowó oṣù Ṣọlápé ló ń fún lówó oṣù. Ó ń ṣiṣẹ́ fún Ṣọlápé. So báwo lòun ṣe fẹ́ wá san gbèsè nígbà tẹ́yìn bí lè pé Láti lówó lọ́wọ́. Láti lówó lọ́wọ́ ni Ṣọlápé ń ṣe rádaràdà bẹ́ẹ̀. Láti ní owó lọ́wọ́ ni Ṣọlápé ṣe òṣì tó ń ṣe. Ní ìrókò ẹ̀mọ̀ nǹkan tó ń pè ní péyàn lówó lọ́wọ́. Owó máa ń fúnyàn ní ìfọ̀kànbalẹ̀ ni. Ọkàn Ṣọlápé ò balẹ̀ ẹnu marriage. Àtọjọ́ tó ti kàgbá kó bọ̀dá yẹn ní pìtìpìtì ayé ti dé bá. Kó tó kan bọ̀dá yẹn àdúrà ẹ̀ gbà gbogbo nǹkan. Òun lẹ wá sọ pé Láti ọkọ̀ wọn gbogbo yín ni. Láti ṣe mọ́kọ ẹ̀ ní. Èlò lówó tí wọ́n tẹ̀ ń sọ tọkọ ẹ̀ ò lè refund.
ó dáa náà tẹ́yìn ò bá gbọ́ tiwa àwa ti gbọ́ tiyín. Bọ́dà Láti wọ́n ní èlò ni owó ilẹ̀ tẹ́ ẹ̀ lè refund, ó yẹ wá refund nǹkan tí àwọn yín sọ pé kò ṣe refund at least. Billionaire ni ẹ̀yin lẹ lówó jù nù gbogbo ọkọ̀ Nollywood. Wọ́n dẹ̀ ti sọ pé owó wà lọ́wọ́ yín pé owó yẹn ò jẹ́ nǹkan kan nínú gbogbo nǹkan tẹ́ ẹ ní. Bọ́dà Láti wọ́n ń drag ìyàwó yín pé kó wá ṣe refund wípé ó talẹ̀ òòṣà kó wá fáwọn ní refund kó fún wọn lówó wọn. Ó yẹ ẹ lọ bá dáwó padà. Ọ̀rọ̀ yóò le kó dìjà kò dẹ̀ ṣe pé wọ́n ń bú anybody. Àwọn ọmọ Lizzy ló sọ pé owó wà lọ́wọ́ yín bí ṣẹ̀kẹ̀rẹ̀. Òun náà ti fẹnu ẹ̀ sọ pé billionaire náà ni ó yá ẹ lọ refund. Ó mà ṣe o. Mo máa ń sọ ṣẹ́rẹ́ yìí warriors ẹni yín kọ́ máa pa mí. Ọlọ́run jẹ́ kẹ́ dé ọ̀run kẹ́ tó mú tán àwọn tó ń pè ní adọ́run mú tán yẹn. Ọlọ́run má yẹ kó ṣe yín ní adọ́run mú tán. Ọmọbìnrin yẹn rí ṣe tẹ́lẹ̀ àwa mọ̀ ọ̀dà ẹ̀yin ò mọ̀ ẹ̀yin ẹ fẹ́ wá bá jàjà ni ìgbà táwa mọ̀ kò já bátù kankan ìgbà táwa máa ń kò já bá ẹ gbàgbé nísìnyí orí burúkú ló ń ṣe yìí orí burúkú lẹjọ́ ń pín ṣe láàrin ara yìí ìgbà táyé mọ̀ nísìnyí ó ti dìdàkudà kò sí nǹkan kan mọ́. Nísìnyí ìranù òṣì àti ìranù ara Tamarayo ló ń ṣe ẹ̀yin lẹ sọlé ayé ẹ̀ dìbẹ̀ yẹn ẹ sọlé ayé ẹ̀ di kátikàti àti Láti àtẹ̀yìn warriors ẹ̀yin lẹ bá yí ọmọbìnrin yẹn jẹ́ ẹ sọ ayé ẹ̀ di nǹkan tí ò ní ìtumọ̀ torí pé kí ni wọ́n fẹ́ fún yín ní 2K. Èèyàn tó jẹ́ pé ayé ń fẹ́ tẹ́lẹ̀ ni ayé máa fẹ́ o ayé máa yẹ ọmọbìnrin yìí o kò sọ pé òun lélẹ́yìí ò nígbà òun káta wọlé òun kò oppress gbogbo we know he dey as at then kò tiẹ̀ fẹ́nu sọ fún anybody we all know we ṣe mọ̀ pé kí nǹkan máa mí bí Grace ṣe ń mí lára ẹ̀ ó ń mí ni kò pariwo kò sọ̀rọ̀ gbogbo ayé mọ̀ pé ó dàbí tẹ bá rí Ṣadé Ọkọya wọn ò ní ìdá ti sọ fún yín pé bí Ṣọlá pé ṣe rí ìgbà yẹn olórí burúkú ọkùnrin àti olórí burúkú ẹ̀yin warriors lẹ sọ ayé ẹ̀ di nǹkan tó dì lọ́jọ́ dé. Wọ́n ní mo sọ pé tí Ṣọlá pé ò bá pàdé Láti ẹ̀yin má jẹ́ pé èèyàn tó rí ẹ̀ alálùbáríkà ọkùnrin kan ló pàdé gbogbo kínní ò bá rí kọjá lórí ẹ̀ gbogbo ogun tó ń jà ò bá rí kọjá lórí ẹ̀ ni. Ẹ̀yin mo gbọ́ mo ìyàlẹ́ wá ṣe àtẹ́nù lẹ́ wá ṣe ẹ̀yin ò mọ bí tó ti bẹ̀rẹ̀ ẹ mọ bí tó ti ń bọ̀ tó bá yẹ pé ẹ mọ bí tó ti ń bọ̀ ẹ ní máa gbàdúrà pé position tẹ́ ti rí ni kó ṣì wà wípé nǹkan tó yẹ láti ibi tọ́mọ ẹ ti ń bọ̀ tó dẹ̀ rè bọ́ látòkè délẹ̀.
ẹ ní máa sọ pé position yìí ẹ ti fẹ́ máa bá position tọkàn ẹ ò balẹ̀, tí health ẹ ń depreciate, tí mental health ẹ ń deteriorate, tí iṣẹ́ ò lọ déédéé, tí gbogbo nǹkan close down, ẹ dẹ̀ dúró síbẹ̀ yẹn sing and praises torí pé ṣé wọ́n bá ṣàti fún yín 2K. tó ti pin lé yín lọ́wọ́ yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ kẹ́ ṣáà ti gba tiyín kí láti ṣáà ti mọ ògógóró, he doesn't care. tó bá fẹ́ ọmọbìnrin lóòótọ́ wàá sọ fún pé ó ti tó ń bi tó dé. Let's face our life. A lot of things ibi tó ṣe dé gbogbo àṣírí ẹ̀ ló tú lórí social media náà. Ya face life wa eléyìí tó ṣe ètò. But of course tó ní kálukú bá ti má bọ́ wá tó ti ṣá sínú abọ́ yín, you are okay, you don't care. a ní láti ẹ̀yin warriors ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ọ́. ẹ̀yin náà mọ̀ deep down ẹ kàn sọ̀rọ̀ yẹn ni ẹ mọ̀ pé Lati ò lè Lati ò jẹ́ nǹkan kan. Lati is just there. ṣe mo kẹ́ran má jẹ́lé nǹkan tí Lati ń ṣe ń bẹ̀ ni. Lati ò jẹ́ nǹkan kan nínú ayé Ṣọlápé.